إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهد الله فهو المهتدي وما يضلل فلا هادي له وليا مرشدا ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه ومن نجاه إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá gbogbo ọmọ ìyá pátá àti gbogbo etí tó ń gbọ́ ètò yìí lásìkò yìí. Ọlọ́run máa ṣàwà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ètò Iwalesin ló tún dé sórí agbọ́nrin tí a tún máa sọ̀rọ̀ lé lórí lénìí. Ẹni tí Ọlọ́run lò fún ètò náà tí ń jẹ́ agbátẹrù ètò náà fún wa. Àwọn náà ni His Royal Majesty Ọba Alhaji Kazeem Adebukanla Taiwo tí wọ́n jẹ́ Olú of Ajura land. Ọlọ́run máa ṣàwà pẹ̀lú bàbá náà. Ọlọ́run bá wa dúró tì yín. Ọlọ́run kó kún yín lọ́wọ́ warafana umakana aliya. Wọ́n wá ṣe ètò yìí ní ìrántí àwọn òbí wọn méjèèjì tí wọ́n ti kọjá lọ. Ládàá dùà ládàá sàrà kó lọ bá wọn. Alhaja wa Mutajiru Kazeem àti Alhaji Safiru Kazeem. Ọlọ́run kó mú ládàá sàrà ládàá dùà. Ọlọ́run kó mú lọ bá wọn lọ. Iwájú tó dojú kọ Ọlọ́run yóò dá ẹ̀yìn tó filẹ̀. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Ohun ọmọ yín tí ẹ̀ ń gbọ́ tóun náà ń ṣe ìrántí kéékèèké yìí fún wa ní gbogbo ìgbà. Òun náà ni Chief Imam of Orílẹ̀ Ìgbòrè Central Mosque Ajura. Àwọn náà ni Alfawa Abdulwasin Thauban. Kọ́lọ́ má ṣàgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa. Ọlọ́run jẹ́ kóun náà túbọ̀ dàgbà. Ọlọ́run má ṣàṣàánú ẹni kọ̀ọ̀kan wa. Àtẹni tó sọ àti tí tó gbọ́. Ọlọ́run má ṣe ní ìbàdàn jẹ̀bú fẹ́ni kọ̀ọ̀kan wa. Ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa ìwà àti ẹ̀sìn, nípa àwọn ìwà tí ń bẹ lára Ànábì sallallahu alayhi wa sallam. Lára wa Ànábì ni pé Ànábì máa ń dún ní mal Qur'an, tilawatul Qur'an. Ànábì máa ń ka Al-Qur'an ní gbogbo gbà. Láti ìgbà tí Al-Qur'an ti sọ̀kalẹ̀ fún Ànábì, Ànábì máa ń ka lákàtúnkà láti lè bá gbọ́yé dáadáa. Ló jẹ́ pé òun ni Jibril wá ń ka fún Ànábì àtún máa ronú nípa ẹ̀. A máa ka Al-Qur'an ní gbogbo gbà. Nítorí pé ó ti mọ̀ pé kò sẹ́ni tó lè bí àbùkátà òun, kò sí ohun téèyàn lè gbé kalẹ̀ tó lè fi bí àbùkátà tó kọjá Al-Qur'an. Wàhálà tá a bára wa nú ayé léni àti sọ ń tẹ́lẹ̀ àníká ṣàdúà ká tún dún ní Al-Qur'an kíkà nínú oṣù táwa yìí. Oṣù àlùbáríkà lóṣù táwa yìí. Nítorí ní oṣù yìí la sọ Al-Qur'an kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kó lè máa jẹ́ huda wa bayyinati minal huda. Ó ń jẹ́ ọ̀nà àmà, ó sì ń ṣàlàyé ọ̀nà ọmọ fún wa. Béèyàn bá wá ń ka Al-Qur'an fún wa tó ń ka ní gbogbo ìgbà tó tún wá jẹ́ pé ní oṣù yìí tó tún ka lákàtúnkà, Ọlọ́run ọba àbálẹ́kọ́lá ọba lọ́wọ́ ní òṣì àlékún dáadáa fún. Yóò fi bí àbùkátà wa Nàìjíríà. Torí kò sí nǹkan míì tá a lè lọ bá, kò sí ohun tá a lè kà, kò sí ohun tá a lè fi bẹ́ẹ̀ lọ́n tó kọjá Al-Qur'an. Ẹja dún ní Al-Qur'an yìí. Àáfàá mi ní Al-Qur'an lé lóòótọ́, ó sì fi tò sórí iṣẹ́ ẹ̀fọ́ ẹ̀, ṣùgbọ́n ẹ̀ mélòó ló ń gbé yẹ̀wò. Nígbà tí Ramadan ti dé, ẹlòmíì tiẹ̀ ti sáfà Al-Qur'an pátápátá. Kọ̀ọ̀rọ̀ kó wá dúró ti Al-Qur'an ó mọ ibi tí ń sá gbà. Tó bá ti dalẹ̀ ó mọ ibi tí ń sá lọ. Òun náà ní máa mi ṣẹ́rẹ́, òun náà ní pò gidi, òun náà ní sọ gbogbo ẹ̀ nítorí kíni anyára gbé láyé. Wá bira rẹ léyìí tó bá ra ayé tó bá gbé náà ṣé ò ní padà kúrò mbẹ̀ mọ́. Àwọn tàná tán ràdà ìbò lọ ṣe dé. Àwọn tán kọjá lánàá tó jẹ́ sàbí Ànábì sallallahu alayhi wa sallam. Al-Qur'an yìí náà lọ fi yanjú gbogbo wàhálà gbèsè ayé wọn. Ọlọ́run bá wa sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ba'da bismillahir rahmanir rahim. Ọlọ́run sọ pé inna hadhal Qur'ani yahdi lillati hiya aqwam wa yubashshirul mu'minina alladhina ya'maluna as-salihati anna lahum ajran kabira. Ọlọ́run ní inna hadhal Qur'an, Al-Qur'ani tá ń sọ yìí tá a sọ kalẹ̀ fúnra Ànábì wa Muhammad ní òru Laylatul Qadri tá a sọ kalẹ̀ fúnra Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Yahdi lillati hiya aqwam. Eléyìí ń jẹ́ ọ̀nà mà fún ìjọ tó bá dúró déédéé, fẹ́ni tó bá dúró déédéé tó fẹ́ mọ nǹkan. Al-Qur'an lèèyàn fi ń dúró déédéé. Bó o fi èèyàn dúró yóò padà tiẹ̀ ṣubú. Bó o fàyè dúró ó padà fàyè lẹ̀. Bó o fọ̀gá dúró ń bí iṣẹ́ pé ọlọ́ọ̀gá wa ni tí ò bá sí ọ̀gá wa níjọ́ kan ọ̀gá rẹ̀ ṣàfiṣẹ́ lẹ̀. Bó o bá fẹ́ èèyàn dúró ní ayé gbàgbé pé ẹni yóò padà jàmbá rẹ̀. Bí ó jàmbá rẹ̀ nígbà ó bá kú ṣèbádàn òde. Fi Al-Qur'an ṣàkàsọ̀ wa yubashshirul mu'minin. Yóò máa wá fún mi ní nírò. Òun ló ń fún wa nírò pé ká gbààwẹ̀ bá ṣe ń gbà yìí. Ó sì sọ fún wa pé ẹ̀san ń bẹ fẹ́ni tó bá gbààwẹ̀. Nítorí ẹ̀ ní gbogbo wa ṣe ń gbà wìtìwìtì tá à ń wá ẹ̀san yẹn lọ́sọ́dọ̀ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ walladhina ya'maluna as-salihati àtàwọn ẹni tó ṣe wípé wọ́n ṣiṣẹ́ rere. Iṣẹ́ rere ni gbogbo wa gbé dání. Ẹni tí nímọ̀, ẹni tó nímọ̀
ń lo ìmọ̀ rẹ̀ nínú àwẹ̀. Ẹlòmíì wà ń ti ń sùn òru tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ń sùn mọ́. Ẹlòmíì òru lòun ń lò tó jókòó tọ́lọ́run tó bẹ̀rẹ̀ sí ní bọ́lọ́run sọ̀rọ̀ tó ń fà àtàwọn kọ́mọ̀ máa mú dá tóun náà fẹ́ débi gíga nínú oṣù yìí. alladhina ya'maluna salihati, àwọn ẹni tó ṣe pé wọ́n ń ṣiṣẹ́ eré, wọ́n ná sójú ọ̀nà Ọlọ́run ọba, gbogbo wọn bá nǹkan tọ́lọ́run fún wọn ṣàná. Wọ́n sọ pé ẹgbà ẹ bá mi fi léyìí ṣe fìtọ́, ẹgbà ẹ fi léyìí ṣe sàúr, ẹgbà ẹ bá mi fi léyìí ṣe prógrámù ní rédíò. Wọ́n ṣàná bẹ́ẹ̀, wọ́n ná bẹ́ẹ̀ láti lè bá bọ́lọ́run dòwò pọ̀. Ẹni bá sì bọ́lọ́run dòwò pọ̀ kò ní pàdánù, kò dẹ̀ ní kábàámọ̀ òfo. Ọlọ́run ọba ó ṣe àdìpélé ẹ̀san fún. Lọ́lọ́run ṣe ń sọ fún wa yìí pé analahum ajran kabira. Ọlọ́run ní ìrànàbí sọ fún wa pé gbogbo tí wọ́n ṣe lásán, ẹ̀san tó tóbi ń bẹ lọ́dọ̀ àwọn Ọlọ́run tá a san fún wọn. Ẹ̀san yẹn bó ṣe wá tóbi tó kò sẹ́ni tó mọ̀. Ọlọ́run fúnra rẹ̀ ló mọ bẹ́ẹ̀ ṣe yẹn ṣe tóbi tó. Ẹ̀wúrọ̀ àwẹ̀ tá ń gbà nísìn, Kùránì ló ṣàlàyé fún wa. Ó ní ìgbà àwẹ̀ lásìkò Ramadan. Nínú oṣù tá a wà nínú èyí nísìn, bí Ramadan bá ti kọjá nínú oṣù kẹsàn-án, oṣù ojú ọ̀run tá ń gba Ramadan lọ́wọ́, ó tún tọdún tí ń bọ̀ ká tó rí. Ẹnìkan ò lè gba Ramadan nínú Sulhijja, ẹnìkan ò lè gba Ramadan nínú Muharram, ẹnìkan ò lè gba Ramadan nínú Safar. Kí ló fà á? Nítorí pé Islam ẹ̀sìn tó pé, ẹ̀sìn tó ṣe wípé kámíl ni, lillahil kamal. Ọlọ́run ti parí gbogbo ẹ̀ síbẹ̀. Ó sì ti sọ fún Ànábì sallallahu alaihi wasallam, ó ní má dára rẹ láàmú. Al-yawma akmaltu lakum dinukum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. Ó ní lẹ́yìn mo ti parí ìdẹ̀ra mi lé ẹ lórí, mo sì ti yọ́nú sí fún ẹ, mo fún ẹ lẹ́sìn lẹ́yìn, mo fún ẹ ní Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn. Ló ṣe jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ dúró dédé, ká dúró ti al-Qur'an, ká ka al-Qur'an, ká gbàgbọ́ yí al-Qur'an, ká mú ìwà al-Qur'an lò nínú al-Qur'an. Òun náà ni ìwà ànábì náà ni al-Qur'an. Nígbà tí Aisha ń júwe ìwà ànábì, ó ní al-Qur'an ni wẹ̀. Ìwọ wá wọlé ní ìsìn yẹn mélòó ni wọn ka al-Qur'an? Tí o bá sí pé Ramadan bá ń délẹ̀ kan lọ́dún, ẹlòmíì gan tiẹ̀ ní débi Qur'an mọ́. Ọmọ tiẹ̀ mélòó ló mọ̀? Àbúrò rẹ̀ mélòó ló kọ́? Ìyàwó rẹ̀ mélòó ló kà? Ṣebí nígbà kan a máa wẹ́ni tó ní al-Qur'an lára, tínú wo sì máa dùn tó bá ń kà. Ẹwù bí ayé dé lé ni, ẹwù bí ayé dé. Àwa wà nǹkan lára obìnrin mọ́, àwẹ́ni tó mọ Qur'an ká mọ́ lára obìnrin. Bọ̀tẹ̀ ní tó fine, tó ya tattoo sára, òun làwa ń lé. Àwa ń bímọ kalẹ̀, àwa ń dàdánwò. Àwọn aṣọ pé báyé ṣe rí ni, Ọlọ́run kí la ṣe fún ẹ ṣe nǹkan kan fọ́lọ́run. Ìwọ ni kò yẹ ara rẹ wò. Ẹ já fi al-Qur'an ṣàkàsọ̀. Òun náà ní kọ́lọ́ má ṣàgbàgbé ẹnì kọ̀ọ̀kan wa. Al-Qur'an ìwé Ọlọ́run ni, ìwé mímọ́ sì ni. Fẹ́ni tó bá kà Ọlọ́run padà san lẹ́san. Ẹni tó sì gbé jùlẹ̀ náà, òun náà ni òní rí ládàá bẹ̀ gbà. Ọlọ́run má dùn wá ládàá bẹ́ẹ̀ Ọlọ́run. Ọlọ́run má ṣàgbàgbé ẹnì kọ̀ọ̀kan wa. Al-Qur'an náà Ọlọ́run má ṣe ní ìbálẹ́jọ́ bú fún wa láyé àtijọ́ gbẹdẹ kìyàmà. Ọlọ́run kó ṣe ní ohun tí ó ràn wá lọ́wọ́ tí ó jẹ́ abánàbí wọlé ọ̀la. Ọlọ́run má ṣàgbàgbé ẹnì kọ̀ọ̀kan wa. Ìlú wa ìlú Àjùrà, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àwọn olórí wa ń bẹ, Ọlọ́run má ṣàkọ́ ọmọ ṣe. Aláàjì wa Kazeem Adebukanla Taiwo tí wọ́n jẹ́ olú of Ajura land, tí wọ́n ṣe agbátẹrù ètò yìí ní ìrántí àwọn òbí wọn méjèèjì. Ọlọ́run má ṣàbàwà dúró tì wọ́n, dàlé wọn lọ́wọ́, kún wọn lọ́wọ́ Ọlọ́run, gbà fún ẹnì kọ̀ọ̀kan wa. Ọmọ yín tó ń bá yín sọ̀rọ̀ látara náà, òun náà ni Chief Imam of Orílẹ̀ Ìgbòrè Central Mosque Ajura Iwalesin Fawban. Ọlọ́run má ṣàkún òun náà lọ́wọ́ ilal amam insha Allah wa rafa'nahu makana aliyya. Gbogbo ohun tá à ń fẹ́ Ọlọ́run má ṣàṣe fún Ọlọ́run, èyí tá à fẹ́ Ọlọ́run má fi kọ́rọ̀ fún Ọlọ́run. Gbogbo wa ọmọ Àjùrà pátá tó ń bẹ lókè òkun àti nílé ń bí náà, Ọlọ́run má ṣàdúró tẹnì kọ̀ọ̀kan wa. Má jà gbókèrè ìbànújẹ́ Ọlọ́run. Allah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalina walhamdulillahi.